obìnrin méjì ló wà nínú àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó há sákóló ọlọ́pàá ní Kwara. àfàìmọ̀ làwọn afurasí ọ̀daràn márùn-ún tọ́wọ́ tẹ̀ yìí Aluku Ridwan, Kabiru Fatai, Sadu Alubu tó fi mọ́ àwọn obìnrin méjì Amina Muhammed àti Zainab Lawal kò ní pẹ́ lẹ́wọ̀n bí ọ̀bọ látàrí bí wọ́n ṣe fẹ̀sùn kàn wọ́n pé wọ́n ń ṣe ẹgbẹ́ òkùnkùn bẹ́ẹ̀ ni wọ́n tún ń digunjalè agbègbè Gàmbàrí, ọjà Gbọ̀rọ̀ àti Kòkéwú Kòbéèrè nílùú Ìlọrin lọ́wọ́ ti tẹ̀ wọ́n níbi tí wọ́n farapamọ́ sí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Paul Odama ló sọ̀rọ̀ yìí di mímọ̀ fáwọn oníròyìn nílùú Ìlọrin lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù karùn-ún ọdún yìí. Ó ní gbogbo agbègbè tí a dárúkọ yìí ni àwọn ọlọ́pàá gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n fi hú àwọn afurasí ọ̀daràn náà jáde. Ohun tó jọni lójú ni pé àwọn obìnrin náà tún ń bá wọn kópa nínú ẹgbẹ́ òkùnkùn àti ìdigunjalè. Lára àwọn nǹkan ìjà olóró tí wọ́n ka mọ́ àwọn tọ́wọ́ bá àwọn yìí lọ́wọ́ ni ọ̀bẹ aṣọ́rọ́ méjì, oògùn olóró kan tó farajọ igbó gbígbẹ tí wọ́n máa ń fi àṣà pè ní ice. Odama ní lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí àwọn afurasí náà yóò fojú balẹ̀ ẹjọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.